le ho iwana ke la dia we machi no huare hu hiyo ufi on tanya gbe ya se ufi ha nya gbe owe no ti rame opa e ori ari oba rame ni so kuma no lui oge hu dia e bono buola e owe ire ga tiere ilu emi e ka ko yin won le de ma lele ebi ke bi no ri ahu pogu no ri aye ode no ya mi egbere be ri ene ibi o sa lo bu aye ma ni ya ye no yan agugun ana wala ho ete wagi ma yo sa yese maga yo sa yese aga sari oba hu da gbona lu fo mi ya ni ma lu ilo ni ma gere ni ma ya kiawe ni ma ya nyiwe ni ma ya ga hu da ma de ni ma do ya niyen be do keke sewe ni ma ya go sa be ni ma ya kian le be ni ma ya lu hu de bi na lu ko ke wa sa gba ya fere o sa mi on obegere wagi ma lu lo fi yan eweri ni ma ye ko e ke oyin ata guy ni ma me ke na sari oba o sa lo gba guwero ogumero me ni Jesu Kristo Baba ni
agolo denia ade adoyo na koru manwe o eke weriga ye wele o mai ko ma no lo ni ona no sa ekwemwe oyario o mane ndona o wiri o yalo eke o wi balolo e imado kwene odo sa wa mama benu yario ni onwe ne fere eri obe yalo o wu ebe no gba wele ga de o dori o ni onwe ne odo sa ga manwe beno be mai ma o be manu we ofo egbegu ma yaro ito agbo ma ro mame o odo sa ba ikwa sa odo sa mame odo sa ba mame o odo sa mame o ikwa sa Bye.
Yemana kele. Ihuage pome. Keke bulome. Ekermana rihuana la dien. Ona la dia bebesa. Ehaya nya yise. No wo riome ekome. Riuyi lo salopo afia gbe no yema. Munda sele ke bitu ahuima. Ipe akebi wo ga se do salu wen. Ubiye uberio. Uye he obesowa. Ula moto betuere. Iyobo sadahi. Enwa no gwe yen no gwe ya. Osara nya ya. Gakpo mo sabe ge kege ya fere ye dagbon ga pon wenu aruere. Opon ese aruere obehe. Etien. Imani mi akege na pa. Ya si ke no nyama nu ga ri yiri epon ene. Osawe me nu egbe eten. Owe mi mo we mu egbe. E no nyama ku ma yaro. niku iwana ka igun kan service okan ni ma me odosa ni ma ya ran
ni maya lele ni maya yohima ne ohima soto eku mana agogo mana ga monyele eri obe yi no mai to mana ogi be do lo ne eri mana ti wa na eten nu we bere ga de nu do lo ne nu do si ko nu do ga nu do ga iro ne osana o ma gbe ami na ya gere oye me gbe go ba me na oye me gbe go ge me na oba na ameti yan le ko na mo ran eten ru le bere ga de do ri adagbon we ne obe ko elu e no me ke na ya adagbon we bi wo go ofun egbegbu me wuwe do
pàtàkì na hinu do dàbí họ ìwọ́n náà kẹ́ ìlàdí àwọn èmáàtì inú hun arìn hun ìhìyàn ó fi hàn ká yàn gé yà sẹ̀ ó fi hàn yàn gé ọ̀wẹ́ yẹn náà ti ràmẹ́ ọgbà ẹ̀yọ́ rẹ̀ àdé ọba ràmẹ́ ni sọ́kùn mà náà lùi ọ̀gẹ́ hun dẹ́ ìwọ̀nà bùn ọ̀la ẹ̀rọ wẹ́ ìrẹ́gà tiẹ̀ rẹ̀ ìlú èmi ẹ̀ káàkiri òyìn wọn rẹ̀ dé ọmọ alẹ̀ lẹ́ èmi kéwì náà rí ahín gbogbo náà rí ayé ọ̀dẹ́ náà yà mí ẹgbẹ̀rẹ̀ bẹ̀ ní yẹn ibi yóò sàlọ́bù ayé mà ní yáyé ẹ̀ náà yẹn wà gùgùn wọn náà wà láhọ́ ètè wàgì má yóò sàyẹ̀sẹ̀ màgà yóò sàyẹ̀sẹ̀ àgà sàrí ọba hun dẹ́ àgbọ̀n náà lù fọwọ́ mi yá ni màá lu ìlò ni màá gẹ̀rẹ́ ni màá yá kíáwé ni màá yá nyìwé ni màá yá ga ẹ̀ hun dẹ́ màdé ni màá dọ̀ ya níyẹn bẹ̀dọ̀ kéèké sẹ́wé ni màá yá gòsà ẹ̀ bẹ́ẹ̀ ni màá yá kíadélẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni màá yá lu ẹ̀ hun dẹ́ mi náà lu ẹ̀ kó kẹwàá sàgbà yá fẹ́rẹ́ òsàmì ọ̀bẹ gẹ̀rẹ́ wàgì má lu òfin yẹn ìwé yẹ ni màá yẹ kọ́ lẹ́kẹ̀ òní ẹ̀ máa tà ga ẹ̀ ni màá mẹ́kẹ́ náà sàrí ọba òsàlógbò àgùwẹ̀rọ̀ ọ̀gùnmẹ̀rọ̀ mi ní Jésù Kristi. Baba ni
me ho o my come no yi Jésù yi o gbi mi fa lo gba gagbe ihun na we yala dia bebe na te san isen oya nyaye ha o ma no yi Jésù yi o gbi mi fa gba gagbe yewu weru wi balo una garu wiri ako una gwaru digwe amaragbe amami ebie no orion we masoto orun opa na tiri nwa ni me yo onari Jésù we ga de ya gi fiafia ma se ga fiafia mo so ga fiafia mo bo ga fiafia me e bokebo o salobu ana eru do mu etin wanya nu mi eke na gbogbo mi fa gagbe ma ya yi mana gbogbo mi fa gagbe we ga be ya yi una mo etin yare gbogbo mi fa gagbe e ba ta no e di owaye oh yes
se okare we aye bo sa ero ilagbo ya se ni mi abe mi bo yekete ni no yu gwe gwi ma gbo mo gbo ame gwe igiko kakere bi ni ma me ya o me koma na ri mi una ya yi ugwe no gwa garo mu afiama ifo imo ha ifo usali dio ya ifo egani mo bi opare mo bi egwiri ifo ele no nya mati ero na we ha ye bo sa we le ga de oba no dio ma ni soto eye afiama fi o ma eye wo bo eye wo he oye gwalu oshi o ma ke gboru ele se we le ga de ten no dio no mi ke na soto do ma no ye bo sa oyugbo egbi ma oyugbo egbi o wa ma o e na ki o we le ga de fún egbedu ma yaro Baba na ya ki ya sabe o. Oyugbo egbi ma ya bi mama. Nora ya ta na ma je wane. Iye no. Baba na ya ki ya sabe o. Oyugbo egbi ma ya bo mama. Nora ya ta na ma je wane. Iye no. Sama